bí ejò òwúrọ̀ mo dé kólókó má lè roko mo dé kọ́lọ́nà má lè yẹ̀nà ìbà fẹ́lẹ́dùmarè ọba àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run. Mo tún ti dé pẹ̀lú ohùn ẹnu mi lẹ́nìí. Èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Akérèmàdé Deborah Adéwùkẹ́ tí ẹ mọ̀ sí Bíbíire. Ohun tí mo fẹ́ ká jọ gbéyẹ̀wò ní ọjọ́ tòní ni àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá àti oríṣiríṣi ọ̀nà tí àwa Yorùbá ń gbà kí ara wa ní ilẹ̀ Yorùbá. Ìkíni jẹ́ ọ̀nà kan gbòógì tí àwa Yorùbá fi ń gbà fi ìfẹ́ hàn sí ara wa àti láti bọ̀wọ̀ fún ara wa. Ìkíni lè jẹ́ láàrin ọkọ sí aya, láàrin òbí sí àwọn ọmọ rẹ̀ àti láàrin ọ̀rẹ́ méjì tàbí láàrin ará àdúgbò. Ìkíni ní èdè Yorùbá tí a fi ń kí àgbàlagbà tàbí ẹni tó bá jù wá lọ a máa bẹ̀rẹ̀ pẹ̀lú álúfábẹ́ẹ̀tì ẹ. Gẹ́gẹ́ bí ẹ káàárọ̀ tí a fi ń kíni ní òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta tí a fi ń kíni láàrin aago 10 sí aago 12. Lọ́sàn tí a fi ń kíni lọ́sàn láàrin aago 12 sí aago 4. Ẹ kú ìrọ̀lẹ́ tí a fi ń kíni lẹ́yìn aago 4 sí aago 6. Ẹ káalẹ́ tí a fi ń kíni lálẹ́ lẹ́yìn aago 6. Àwọn kíkí wọ̀nyí ni a gbájúmọ́ jùlọ, ṣùgbọ́n a tún ní àwọn kíkí mìíràn. Ẹ̀yin èèyàn mi, a ò rọ́jọ́ músolókùn ní ọjọ́ tòní. A ó tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ìpàdé wa bí oyin o.